Babe. Yeah. Honestly, I'm getting filled up. Oh. Putting me. Oh. I just don't know what to do anymore. But only because Timori at the last week, Motiri signboard pé only the experienced driver. So we're waking up and try. But you only bawa. Understand? At least getting married confidence. Everything must be balanced, brother. Ma gbàdúrà fún mi. Mo gbàdúrà, màá tún gbàdúrà fún ẹ. Ọlọ́run á jẹ́ ó bọ́ sí. Gbogbo ẹ̀ dáwọ́lé pátá ó máa yọrí sí rere. Ìwọ má worry. Èmi gan máa wọnú garden sin tó bá ti lọ tán. Màá wò bóyá màá rí ẹ̀fọ́ kan àbí méjì. Ẹ̀fọ́ ewúro àti water kíná pé Yorùbá. Gúre. Look at you. So màá ṣe àárín nǹkan jẹ lálẹ́ yìí. That's good. Thank you. Má pẹ́ my dear. Yeah. Okay, dear. Sàbùjà lọ́rùn ọpẹ́. Ó dẹjọ́ ọ̀sẹ̀ tó kọjá tí mo kọjá ń bí mo rí pé wọ́n lẹ̀ síta pé wọ́n ní experienced driver. Mo mean ẹni tó mọ mọ́tò wà dáadáa. Nígbà tí wọ́n tún wá kọjá lẹ́ni mo tún wá rí pé sanbọ́ọ̀dù yín wà ń bẹ̀ mo ṣe ní kí n yà. Driver. Ìgbàgbọ́ olùṣe lámìkù lámìkò. Ìgbàgbọ́ olùṣe kan mi kọ́ àwọn ẹgbẹ́ jẹ́. Ó yẹ kí mi ti parí láti jọ́ yóò. Ṣùgbọ́n mo bínú bà mí. Mo rè. Ṣùgbọ́n ẹ̀rọ ṣé ń wọ̀ wọ̀n àbí kí n gbé abẹ́. Bó ṣe wò yìí, I'm a professional driver o. Mo ní 30 years experience lọ́wọ́. 30 years àbí 30 G? Àbí 30 àpàlà? Okay, 30 years. 30 years? Wọ́n try náà nú ayé. Ṣùgbọ́n wọn á ti gbẹ̀ràn ṣiṣẹ́. Sọ́ni kankan ló lè bó ṣe àìkó tí omi gan. Driver àkóyè òní, èmi ló ṣe. Díẹ̀ rẹ̀ àwọn tó nílé kí n bá wọn. Ibi kìí tí ẹ bẹ̀rẹ̀ o, wọ́n yà lákẹ̀lú lẹ́. Irú àwọn nínú bẹ ọkùnrin tí wọ́n fẹ́ tẹ́ báyìí. Kọjá ni kọjú fótó láti UK yìí ké ṣọ́bẹ̀ yìí. Kéègbé ọgbẹ́ gbí, wọ́n jẹ́ parọ́. Hello. Mọ̀mọ́ yẹmi o, pẹ̀mí arúgbó ọ̀nà ayéra pọnmi sókè rẹ o. Kí ló dé tó ń pariwo bí ẹ? Ìṣeré òjì ayéra gbé yẹra sọmọnù. Ọmọkùnrin ni. Ó débi ìjà débi òun wáṣẹ́ mẹ́mu tẹ̀lé ẹ̀ yé mi o. Ìlú débẹ̀ yìí, bí o ṣe yà, bí ẹ̀sùn ṣẹ́ mọ́, mi yà ní kàdú ṣẹ́, mi ó ti lọ. Kéèkú, bí o yà gbé o ṣẹ́ kì mí ṣé o yà gbà lọ́ mi. Wẹ̀ mọ̀ mi, wẹ̀ mọ́ lórí ibùkún mọ́. Ó ti tó kó gbẹ́nu òṣì sọ́hùn. Kó gbẹ́nu òṣì sọ́hùn kó yẹ pariwo. Ẹ pẹ̀lẹ́ sàjàre. Mo ò ní mo fẹ́ gbaṣẹ́ ẹ wo last week mo kọjá ń bí báyìí. Mo dẹ̀ rí bọ́ọ̀dù níta pé wọ́n láwọn ní experienced driver tó mọkọ̀ wà dáadáa. Mo ṣe wá ní pòkè. Èyí ìtúntún wa ń kọjá mo tún wá rí pé wọ́n ń bẹ mọ́ ọ̀gbọ́kè jẹ́ kí n yà. So sorry about that. Ìyẹn ti lọ fàáfàá. Few days ago la gba driver. Ṣé rí mi experienced driver ni mi o. I've got 30 years experience. A ti gba driver. Mọ̀mọ́, statement kan sọ ni kò bí mi nínú 30 years. Mi lè lé ẹ má wọrí ṣebí kọjá máa kúrò bí ni ilé olówó lẹ ṣì ń gbé má wọrí mi ilé ẹ arákùnrin ẹ pẹ̀lẹ́ sàjàre ẹ kú bí gbogbo ẹ ṣe ń lọ a ti gbà yan few days ago la ṣẹ̀ṣẹ̀ gba driver tuntun a ti gbà yan ẹ má bínú ó ga òkú di kan. Ẹ ṣe kò síṣẹ́ tí mo lè ṣe bẹ́ẹ̀ ṣe rí mi yìí kí n ṣe àti máa rówó mu lọ sẹ́nu. Uncle odidi bàbá àgbàlagbà bíi ti yín yìí àgbàlagbà ni yín mi ní mo bí n ṣe lè máa rán yín ṣe dáàdì ni màá máa pè yín ni àbí bọ̀dá àbí uncle. Ẹ pè mí lọ́mọ kò sí nǹkan tẹ pè mí tí mo gbà madam iná tó ń jó mi lábẹ́ aṣọ ó pọ̀ Ọlọ́run gbọ́ kò síṣẹ́ tí mo lè ṣe I can do anything to survive. Anything mo lè ṣe láti survive. Unájú ọ̀yà bẹ́yì tí o fẹ́ múnájú lé olúlé níwẹ̀dẹ̀ gbábíkù náà ti ń jú ẹ lọ. Mo gbà bẹ́yì. Wọ́n wèrè arákùnrin yóò ti tó. Èmi ni mo ní ilé mi. Mi ìdẹ̀rù pé bóyá o fẹ́ pa mí o fẹ́ ta lé mi mọ́ mi lórí. Má wọ̀rì. Kò ń ṣe nǹkan tí mo fẹ́ gbé fún ẹ kó jẹ ni màá gbé fún wọn. Fi bàbá oníbàbá lẹ̀. Ẹ wo dádì ojúlórójú ń ṣàánú. Ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ dúró o ẹ má ti dọ̀bálẹ̀ ń ṣe wà o màá ronú sí i màá mọ ibi tí mo lè plot yín sí iṣẹ́ wo ni mo á fẹ́ fún yín báàánú yín dẹ̀ ń ṣe mọ́. Ọlọ́run á ṣàánú ẹ̀yin léwu irú bó ṣe lóun fọ mọ́tò òun ni gateman òun lòun fọ mọ́tò òun lòun fọṣọ kóun wà lẹ́nu géètì kí ni màá bá fọ. Kí n tèrè ẹ pẹ̀lẹ́nu géètì kan fẹ́ràn géètì kan tẹnumọ́ yẹn gangan á kó bá ọ yà àgbàjẹ́ lẹ́nu mi àbí ó yà àgbàjẹ́ lẹ́nu. Àkúrẹ́ mọ́. kí ló fẹ́ kú fún bá
ó ń fọ mọ́tò ó ń fọṣọ ó ń ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ló ń ṣe wèrè ní àdẹ̀rí bíi tì síbá ní kó má ṣe náà ó máa ní dandan mọ́mì ǹjẹ́ mi ṣe ló máa pariwo bọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ kò sí wàhálà ẹ má fi dọ̀bálẹ̀ pa mí o dọ̀bálẹ̀ ò ń ṣe wà o èmi náà tẹ fẹ́ wá bá mò ń ṣe ẹran rírọ̀ o because bẹ́ẹ̀ ṣe máa ṣojú mìlàmìlà tẹ bá ń wáṣẹ́ lélẹ́yìí at the end of the day ẹ máa dọkọ mọ́yàn lọ́wọ́ o because mi mọ̀ nǹkan tí máa pè yín sìn bọ̀ máa wá bì kan nínú ilé yìí máa wá bì kan plot yín sí ṣe gbọ́ máa wọ̀ bébí ò ní pa gbogbo alágbára ọlọ́run ẹ mọ̀ ògéńdé ọkùnrin bíi ti yín báyìí náà ọlọ́run ṣàánú ẹ. Square one, back to the basics so. Babe, yes dear. tó bá rí fíìmù tí mo rí ibi tí mo lọ. Bọ̀bọ̀ kìí máa really attack mi tó jẹ́ pé bá gbọ́ àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń sọ àwọn kìí máa ń àwọn aráàlú bí bóyá Oǹdó ni bóyá Kàrẹ́ ni àbí ó kàn ń dá gbogbo èdè yẹn pọ̀ ni tó tún pariwo mọ́ mi. The next thing ariwo ló jẹ́ kí wọ́n máa ń wá jáde ìyẹn woman tó nílé yẹn very pretty lady ó dín ní ẹ pé iṣẹ́ tí mo wá fún àwọn ti gbàyàn fún un but àánú mi ń ṣe òun pé kí n má rí pé òun máa fún mi níṣẹ́. Olúwa ò ṣe Olúwa ò ṣe o I can't wait. Inú mi dùn tó jẹ́ pé wọ́n fi ṣe wá sí ìmánu fagi ebi ló ń jẹ́ bẹ́ẹ̀ bánu kẹ́ẹ̀tì oúnjẹ. Oúnjẹ tiẹ̀ ti rẹ́dì àdúrà tí ń gbà ní kọ́lọ́n jẹ́ kí kọ́lọ́n lo obìnrin yẹn kó lò ó fún wa kí gbogbo wàhálà ẹ̀ kó tiẹ̀ sẹ́tù. Àṣẹ o àdúrà mi nìyẹn jẹ́ kí n sáré lọ gbóúnjẹ wá káwá jẹjẹ. I can't wait to get back on my feet. I can't wait. I can't. Warm water mo fẹ́ o má fún mi lómi tútù o. Okay dear. Sàbújà lárùn ọpẹ́. MSP. Hello ọkọ mi báwo ni ọmọlá okay wọ́n máa dé lọ́túnla olúwa ṣeun rántí ọmọ ẹni tó ń ṣe o ẹgbẹ́ búburú ó ń ba ìwà rere jẹ́ o má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o má rédè òru o tó bá ti kúrò ní hostel lọ sí from school lọ sí hostel ẹ̀ ló ti gbọ́ ọ káre ayọ̀ ló máa dé lágbára ọlọ́run ọkọ mi a ní mi lè wait láti rí ẹ okay iyán báyìí ni màá gún pẹ̀lú ọbẹ̀ ìṣapá bó bá ṣe ń dé báyìí iná ń set table fún ẹ wọ́n ṣáàdé náà kó take care. Jàre mo fẹ́ rán ẹ lọ sọ́dọ̀ télọ̀ mi tẹ́lẹ̀ bọ̀ ìrìn yẹn ti wá pín sí méjì ń sìn olúwa ṣe mí lóore ló ṣe pè mí ń sìn pọ́n máa dé lọ́tún ó ti ń bóyín pàdí ẹ̀ wọ́n náà máa dé ní ọ̀túnla o máa ní láti yà sọ́jà so tó bá ti lọ sọ́dọ̀ télọ̀ tó ti gbaṣọ mi wàá wá lọ sí ọjà wàá lọ bá mi ra àwọn nǹkan little things ń ṣe mí lóore ó mọ àwọn ìjẹkújẹ tó máa ń jẹ náà wàá make sure pé o ra gbogbo ẹ̀ sílé kó tó dé. Mọ́mí ṣé télọ̀ yẹn ṣé transfer lẹ máa ṣe fún ni àbí ẹ máa kó cash fún mi kẹ́kọ̀ọ́. mo ti ṣe owó télọ̀ fún un bọ̀ owó tí wọ́n máa fi ra nǹkan lọ́jà ló kù kí n ṣe sínú àkáǹtẹ̀ so máa ṣe sí opn sìn. Tí bá débẹ̀ ṣé kí n pè yín ni àbí ó máa pè yín fún ẹ. o ò nídìí láti pè tó bá ti débẹ̀ tó ti sọ fún pé látọ̀dọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa kó fún ẹ ó ti gbowó iṣẹ́ ẹ̀. má wàá pẹ́ o má pẹ́ dé o. mo ti gbọ́. àbá ojú àkíní àná kò kọ́kọ́ dé ilà àjà para. Wo bí ìwọ ló lọ understanding. Mo understanding káyé kú pẹ́pẹ́pẹ́ kí mo understanding kó gbaṣẹ́ lọ mi mẹ́mẹ́ sínú rẹ̀ o. ó wà láòsì wọ́n pariwo. ìjẹ́ ọ́dún mi gan-an ẹ̀tọ́ ìjẹ́ mi báyìí ó gbà láòsì ni ó ti yé ìmọ̀ kú oríire o. ìyẹ́ mi ti fọ́ fọ́ àmì ó kún èérin àmì ó kún oṣù rí. wọ́n fẹ́ fọ́ kó mi. wọ́n fọmọ ẹkùn. irọ́ ló pa o. ṣé ìmọ̀ ẹ̀pá àbí yan. jáde tán. yémi òun ní bíbí náà kà bá mi. ṣùgbọ́n òkè àtẹ́rọ̀mùdé ń pariwo lẹ́nu gate mi rí ọ̀sì gate what's the problem. ọmọ bẹ́ẹ̀ mi ò gbé hanga ọ lè yé mi ó yára rí. ike kí n gbọ́ báàgì yìí o gbàǹgà kú lójú. ẹ rà mà kéètì rí báwo lọ́hún báwo ni kété rẹ̀. ta ni máa yẹn. ṣé wàá ní kẹfọ́ ṣọ́ọ̀nù. àwọn ní kẹyìn mi ṣẹ̀ṣẹ̀ gbà ní.
Oni ko ṣe gba òjíṣẹ́ kan ṣe gba sule ni mo fo care for dube, care for patient. Ẹni tí mọ́mísí mi ṣẹ̀ṣẹ̀ gbà. No, ko ṣe gba re ni. So, worker mọ́mísí mi ni. Yes, he's worker here. Èmi àti àjọ ń Mommy pé mọ́mísí mi ló ń san salary fún. Ó ní ṣe salary. Kódà gan a ti fẹ́ fo gan kún ẹ. Shush. Ló wá rí mi ní ó lè kí mi àbí. Ṣé kò rí mi lórí dúró ni? Iye mi mọ̀ bínú ẹ mọ̀ fo yin na ẹ mọ̀ kẹtí jẹ́. Má ṣàlàyé ko ní ṣe ká ṣe díẹ̀. Ó tiẹ̀ ti dá. Ó rí mi kò lè kí mi. Mọ̀ bínú. Máa treat fọkàn bẹ̀. Bá mi gbé báàgì. Agan ti mú kún ẹ. Má rò mí lẹ́jọ́ mi ò béèrè question jù please. Bá mi gbé báàgì mi. Bó lè ṣe provoke. Why you just provoke you? Ngani ko Abuja lọ́rùn ọpẹ́ o. Ibi abagungi ṣòun náà bá sọ. Ẹni tó bá létí ẹ jẹ́ ká wá sọ. Ẹṣin yẹn kò máa lẹ́bi o. Ènìyàn ló dẹ́ṣin dóró. Lẹ́ṣin bá ya dìgbòlugi lẹ́ṣin yà sáyé. Bàbá báyìí ẹ gọ̀ ṣá. No, ẹ gọ̀ o. Ẹ tún wá gọ̀ nìkan. Ẹ tún wá fẹnu wọra. Ṣé ẹ máa sọ wípé ẹ mọ̀ mí ni? Mo ṣe máa sọ pé ẹ mọ̀ èmi ṣe mí lóore ni. Mi mọ̀ ẹ́. Ẹ mọ̀ mi báwo? No! Ṣé tí ẹ bá ti ẹ mọ̀ erin, ẹ gbóhùn erin ni? Àbí tí ẹ bá mọ̀ ọ̀sà, ẹ jíyọ lọ́bẹ̀ ni? Ṣé mí lóore wá kéré létí yín ni? No! Mo sì mi ò tí máa rí ìgorúkọ mi sí ilé tí pé àwọn ní ọmọ kan o. Ṣé mí lóore ló ń jẹ́ o? Ẹbí yín kọ́. Ẹ máa ti fi youthful age yín, ẹ máa ti fi ṣe òṣì, ẹ máa ṣàgbà fún ilé onílé. Ẹ̀yin nuisance burúkú yìí. Mọ́mì ó ti ẹ̀jọ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ máa bọ̀ mọ́mì, ẹ máa bọ̀. Bàbá yìí stupid gan mọ́mì. Bàbá yìí ó ya wèrè gan. Jákẹ́nu ẹja rẹ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mọ́mì. Nǹkan yìí imagine mọ́mì. Bàbá yìí dẹ̀ ń wò mí. Mo dẹ̀ ń rìn wọlé lọ pẹ̀lú àwọn bags tí mo gbé dání. Kò tẹ̀ ní kó wọ́n assist mi. Bàbá yẹn gan wọ́n bàjẹ́ gan, wọ́n dẹ̀ gọ̀ gan. Olúwa ṣe mí lóore. Ọjọ́ wo lórí ẹ fẹ́ pé ọjọ́ wo ló fẹ́ gún? Mo dẹ̀ ń kọ́ ẹ o ìwọ ọmọ yìí. Mo ń kọ́ ẹ o. Ẹgbẹ́ bàbá ẹ. Ṣé torí pé wọ́n aṣọ alágbàfọ́ mi báyìí? Torí mo bẹ gbé báàgì pé mo ò kí ẹ torí pé mo ń fọṣọ lọ́wọ́ ó dẹ̀ wá gbá mi létí. Mo dáràn. Ṣé mi lórí o gbá bàbá létí? O gbá bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ faṣọ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má fọṣọ yẹn lọ ẹ má fọ mú. Ìwọ ọmọ yìí mo máa ń sọ fún ẹ ọmọ tá a bá wí ó dà mí ó yá inú lé kí tó ń gbàgbọ́ inú lé. Dádì èmi ni mo ṣẹ̀yìn ẹ fadé mi dé mi lórí dádì ẹ tún fọwọ́ pẹ̀rẹ̀kẹ́ ni ẹ má fọwọ́ pa á mọ́ ẹ jọ̀ọ́ máa compensate yín ìròyìn ayọ̀ kan lèmi tiẹ̀ sì fẹ́ wá sọ fún yín pé mo ti increase salary gbogbo yín. Ẹ ṣeun. Ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ fi yá mi ẹ̀mí mo ṣẹ̀yìn ẹ̀rọ ti kúnlẹ̀ abiyamọ. Square one, back to the basics so. Ọkọ mi, ọmọ yẹn gbẹ létí pẹ. Babe, ó gbá mi létí o. Ọkọ mi wọ́n ló dẹ̀ fà á o. Ẹ ṣé díà, mo appreciate. Make sure pé ilé yẹn fine gan ni o, ṣó ti yẹ. In fact, picture to te send sí mi, in fact, mo ti like ẹ jù. Mo love ẹ gan ni. Ìṣe nínú mi ń dùn, mo kàn dáre rí yàrá ní èmi nìkan. Wo jẹ́ kó tún fine jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n gbogbo àwọn corridors yẹn fi tight sí o, sórí ẹ̀ fi tight sí kó fine dáadáa. Kọ́ mọ̀ pé lè gbọ́lá hàn rèé àtìyàwó ẹ̀. Fọ́ọ̀sì ilé wa ni o ṣe ti ẹ̀ jẹ́ kó fine ṣe ọkọ mi. O ṣe my dear, mo appreciate. Tí o ti rówó yẹn, mo ti send owó yẹn sẹ́ o. In fact, mo tún fi extra sí in case o lè fẹ́ ra àwọn petty things. O ṣe ti yẹ. O ṣe my dear. O ṣe, love you too. Mo appreciate it. Thank you. Bye. My dear. Ìyá Londona, kálẹ̀ wá jọ ń sọ̀rọ̀ lórí fóònù láti àárọ̀ for the past 25 minutes. Kí ló dé? Ọkọ mi ni. Ọkọ mi ni. That's good. But sorry to ask o, ṣé àwọn náà lè send owó sí?
Yes. Ó ń bá mi kọ́lé kan ní Nàìjíríà. Ilé tèmi gangan. Oh, that's good. In fact, mo ti ń feel jealous. Kí ló wà lè tó bẹ́ẹ̀? I go love o. So, sorry, ìgbà wo lẹ máa resume sí office báyìí? Actually, ó yẹ kí n resume lọ́la. Oh, that's good. Ọ̀la. Okay. Ìyẹn náà dábẹ́. Máa resume lọ́la. Okay. Àní rọra, ilé ayé ni wọ́n ń pè bí o. Yes, babe. Whoa. Go block. You see the block? Ṣùgbọ́n àwọn block tí o ṣáà ti rí àwọn yẹ̀pẹ̀ tó wà ń ta nìyẹn. Bus cutter tó wà lẹ́yìn ṣọ́pẹ́ 2 plus ní bus cutter tó wà lẹ́yìn yẹn omi fẹ́ fún àwọn block ti ṣe. No, wọ́n máa kó pákó wà wọ́n máa worry. O ṣáà ti rí. Everything is fine. Máa lọ́njì nǹkan bẹ́ẹ̀ ni. Yeah. Design POP tó mú yẹn náà ni. Gọ́tà fẹ́ lù yẹn. Ṣé bí wọ́n tó ń ṣàwọn ilẹ̀kùn yẹn? Gbogbo kí ni rail tó rà mo láìkẹ́. Mo ti condemn ẹ̀. Ọlọ́run, wọ́n kàn lọ tẹ rail mọ́lẹ̀. Ó dẹ̀ wò ó. Ó tẹ̀ ni. Everything ti wà okay. So just so babe, ó mọ nǹkan. Àní mọ́tò mi fẹ́ mọ́tò mi break down. Bí ẹ ṣe wáyé owó pọ̀ lọ́wọ́ mi, you know, I'm scared. Yeah, you can just help me with bóyá £1,000 or £500 at least. Oh, thank you, my love. I love you. My darling. Ọmọ ọ̀rẹ́ mi kan ló ń ṣe birthday lẹ́yìn tí wọ́n wá invite mi lọ lẹ́yìn. Uber ni mo pe Uber ni. Like our pictures. Wow. Mo like ẹ o. Ṣé o rí bí o tó yẹn? Bá mi tún change ẹ̀. O lè lo okay, yẹn náà dẹ̀ wà dáa o. Yẹn náà fine. Mo like ẹ̀. Ṣé o rí corridor yẹn? O bá lo black fún corridor yẹn náà. Ó máa jẹ́ kó fine sí. Inú mi dùn fún létò ṣe. My dear, mo gbádùn ẹ̀ gan ni. Ṣé in fact tó bá gun ẹṣin nínú mi wọn lè kọsẹ̀. Inú mi ń dùn gan, mo like ẹ̀. Sórí bá kó nìyẹn ṣó tẹ̀rí géètì yẹn gangan bí mo tiẹ̀ ní mo fẹ́ tán ló ń sí latest ṣé wọ́n wọ́n làwọn olówó ló ń sìn tí ó ti yẹ then fẹ́ǹsì yẹn má jẹ́ kó ga ju Ọlọ́run ní jẹ́ àríkàn burúkú o ẹ kó lò inú mi dùn gan ni o you really make my day yes inú mi dùn I'm happy thank you my darling thank you tó bá dalẹ̀ kó tún pè mí o kò jẹ́ ká tún sọ̀rọ̀ ṣó yẹ inú mi dùn o ṣe gan ni thank you love you love you too yeah bye my dear bye. Àní rọra, ilé ayé ni wọ́n ń pè bí o. Bọ́n ṣe máa ń ṣe gbogbo most of them báyìí frustration wà lára wọ́n máa ti gbéyàn báyìí wọ́n kọ́ máa fún ara rẹ̀. You come to How are you doing, my love? I'm fine, baby. Man, I've missed you. I missed you too. Kí ló ṣẹlẹ̀? This love is real. Can you imagine? The love is massive. How are you? Come on, make yourself comfortable. Can you imagine? Sorry, too much, Nigel. Look at you. Look at you too. Wow. You know what? I love you. I love you too, baby. Hello, right, see? Come on, make yourself comfortable. Oh, what's your call? Only my so-called me, Joe. Baby.
Yeah. You're looking good. Same as you, my love. Thank you. Honestly. Tatu ti fi wọ aṣọ kan náà láì ṣe pé a planet tẹ́lẹ̀. Come on, babe. Come on now. Dájúdájú ọkọ àti ìyàwó lè fi àti ẹnìyẹn. Yeah. Wo so that. Yes, love. Nǹkan tó bá ti yá kan pẹ́ mọ́. Yes, I am ready for you. As in, I am fully ready for you. You're welcome, my love. Ibo ṣe wà mo ti kó dé o. Lè now, you can come and attend it. Sorry? Whose bag is this? Mine. Your bag? Yes. As in how now? Why you told me bag wá síbí? Àṣà òbí ti bá o. Báàgì mi ni ẹrù mi ló wà ńbẹ̀. Gbogbo nǹkan ní mi ni mo kún síbẹ̀. Wo sí ìbé. Nǹkan tíyàn bá fi sílẹ̀, òun lẹ́nu ewúrẹ́ máa ń tó o. Èmi ò dẹ̀ lè fi iná sórí òrùlé sùn. Mi ò lè gbà káwọn ọmọ olórí burúkú kọ̀ọ̀kan wá gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́. Tí n bá wá sí ibà tí mo bá lọ, kí ni mo mọ̀ tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn mi o? Ta ni mo mọ̀ tó tún máa ń wọlé wá? Àwọn ọmọ òṣì, àwọn ọmọ olórí burúkú yẹn. Wọ́n máa wò pé he's single, he's rich, he's handsome, he's lonely, he's clinical. You are not lonely, you have me. Let them know, jẹ́ kó mọ̀ that you have a wife, okay? Nítorí ẹ̀ ni mo ṣe tètè wá tẹ̀bà tí nǹkan mi. Jẹ́ kó mọ̀. Orí mi tẹ́ ń wò tó jókòó ẹ̀. Ọtí. Bá mi já sí. Bádì ni. You know? Ó ń dùn ní gbòòrò ni. Ohun tó máa ń pè tó máa ń dùn tó máa ní ró. Òun ti lẹ́ni tó ń fẹ́ o. Òun ti lọ́ọ̀bù ẹ̀ o. Òun lè. Will you shut your mouth? Hey, listen, babe. We are into this together. Yep. Okay? Give me third party. Why the third party? Kò ṣe third party, mo rẹ́nikẹ́. Listen. Tell me, I know what I'm talking about. Please. You know how much I love you. But by now. You've got enough. I'm sure one now. Only but I'm be lashombi. So what all this? Kí ló dé tó ń ṣe so lórí pé mo wá kó tiẹ̀. O dẹ̀ sọ yí pé o love me. Ó yẹ kí inú ẹ máa dùn ní now. Babe, see, I need to start taking good care of you. You can't understand. Okay, kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni ìdí tí mi ò fi lè wá sínú ilé tí mi ò fi lè bá ẹ gbé? Kí ni ṣé lé òòṣà ní bí ni? Adébímpé. Ṣé lé òòṣà ní ilé yìí ní ilé tí mo ti ń sùn, tí mo ti ń jí, tí mo ti ń jẹ, tí mo ti ń mu, tí mo ti ń gbà tó dà sára, tí mo ti ń jẹ bẹ̀tà? Babe, wo sórí, má jẹ́ ká. Adébímpé. Tí mi yé mi. Tó bá pẹ́ bó ṣe wù mí ni, ó yẹ ká jọ máa sùn ká máa jẹ bọ́. Wo brotherly má fòrò, ṣó ti gbọ́, lọ fọkàn balẹ̀, má dààmú, gbogbo ẹ̀ máa níyànjú, kò sí tó ń bọ̀ lókè tí lé ò lè gbà. Mo ti dé, I am here and I'm here for good. Mo ti kó dé already. Ọ̀rẹ́ mi, jẹ́ a lọ kíṣìn ká lọ dáná fún bàbá ẹ̀. Ọmọ gbígbà sàṣẹ dọ́kọ àti ìyàwó ìsìn, ó ti di bàbá ẹ̀. The last time tí mo wá, mo ra àwọn apá turkey kan sínú apá chicken. Àti tán gbogbo ẹ̀ mo mọ̀ stọ́ọ̀kì ẹ̀ síbẹ̀ torí mo mọ̀ yí pé mo tó dé. Kàlọ́dà bẹ ọkọ mi. Bímpé. Ọkọ mi lọ fọkàn balẹ̀. Brotherly, mo wà pẹ̀lú ẹ̀ máa fọ̀. Ìwọ náà dìde jà tètè lọ dáná tí rẹpẹtẹ. Bá mi ká lọ dé ta sí bàbá ẹ̀ lẹ́nu. Ọ̀rẹ́ mi bá mi ti lọ. Adébímpé. Bẹ́ẹ̀ à ń bọ̀. Tiẹ̀ náà là ń ṣe. À ń bọ̀. Ọ̀rẹ́ mi má fẹsẹ̀ kọ ọ̀pẹ̀lẹ́. Adébímpé. Ẹ̀fọ́ tó mọ̀ yìí kò bá mi. Àní yóò rọra ṣẹ́ o, ilé ayé ni wọ́n ń pè. Àní yóò rọra ṣẹ́ o, ilé ayé ni wọ́n ń pè. Àní yóò rọra yé o, square one. Wallet. Báwo ni my dear? How you doing? Fine, thank you. You're looking gorgeous. Oh, thank you. You're not looking bad. Yeah, you're right. No problem. Mo kàn wò round pé ta ni mo fojú jọ o, ta ló lè ràn mí lọ́wọ́ kíní yìí. One is you. Ọlọ́run bá ló lè ràn wá lọ́wọ́. It's you. It's only God can help us. So no problem, sir. Mo kàn ní the change kékeré ni. Just Change? £10,000. 10,000 pounds. Yeah. Ọ̀pọ̀ yẹn pọ̀, kò kí n ṣe small change o. 10,000 pounds. Kò ń ṣe owó kékeré náà. Kì í ṣe owó kékeré, man. That's
10,000 pounds to Nigeria money, I think it's almost 20 million. Yeah, you're right. Owó yẹn kì í ṣe owó kékeré o. At all. Owó yẹn kì í ṣe owó kékeré. So, nígbà wo lẹ ń wò láti tí ẹ bá ti rẹ̀ owó yẹn, nígbà wo lẹ ń wò láti dáwó yẹn padà? Actually, ọkọ mi fẹ́ fi owó yẹn ṣe contract ni láàrin 6 months ó yẹ kí n lè dá padà. 6 months? Just 6 months, yeah. Okay, no problem. Tuesday, up Tuesday, no, it's not too. No, it's fine. It's perfect. Next week Tuesday is perfect. It's perfect. Don't worry. Oh, they're no jẹun. I don't feel like eating anything. So I left home, my wife. Oh. Hope you're fine. I'm fine. Wine, nko. What type of wine do you have? Money Baileys. Baileys? Yeah. I'll be fine. And red wine. No, I'm fine with Baileys. That is my choice. Perfect. Thank you. Madam. Square one, back to the basics. So square one, we are back to the basics. So and I made a lot of my list on what you Mario. Start learning the hard. Look up with customer elevation. Yeah, I'm not about to share. For real? Yes, And I love that. Wow, come on, babe. Come back for my come on now, don't be lazy. Who is that? Come in. How are you? You are okay? Yes, sir. Okay, very happy. Very, sir. Lọ́jọ́ kò tí mi mo ń bọ̀. All right, sir. Lẹ́. Babe. Yes, love. Mo lo ti ra aládìrẹ. Bóyá girlfriend àbí ìyàwó neighbor tó wà ní next flat yẹn ni. Eré tó yí bọ́tà. Tó ń yí lọ bí àgbà ni. Ẹ kí ló wá ṣe mí? Wíwá tọrọ owó bíbọ̀ yẹn máa ń ṣe tó fẹ́ àtọrọ. Wà tọrọ owó. Lódì kúkú lódì kàkà báyìí. Pọ̀ síbò náà. Ló yí wọlé bíi trọ́lí èèyàn bá. My dear, Bàbá mo ti rà mí ṣùgbọ́n lè jíjẹ sáré ṣojú sí. Bọ́lá yọjú sí. Kí n sáré. Ẹ ṣé kò lè wá tọrọ owó yẹn níta gbàgbà mi báyìí kó lọ. I will back in a bit. Mo ní pẹ́ máa rí. All right. Hello àǹtí mi. Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé ń gbọ́ ohun tí mo sọ? Ẹ wo, ìgbà tí mo máa dénú ilé, ẹ wo ipò tí mo bá ọkọ yín àti gẹ́ọ̀ yẹn kò dára rárá. Ẹ lè bí pé gẹ́ọ̀ yẹn ti ń gbé níbẹ̀. Ó ti ń gbé níbẹ̀ bí mo ṣe bá wọn. Position tí mo bá wọn ò dára rárá, kò dára rárá. Ẹ lè tẹ ask fast o. Wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn yín. Wọ́n ti gbé nǹkan. All right, mo ti gbọ́. Okay, mo ti gbọ́. Yalondona, how are you doing? I'm fine. Always looking beautiful. You're looking kiki. Thank you. You're looking kickery. Thank you. Yeah, no problem. Oh, inú mi ò dùn. I'm not happy. What? Ṣé kò kí n ṣọ̀rọ̀ owó ṣá? Oh, no, not at all. Nípa What happened? ọ̀rọ̀ ọkọ mi ni. Information tí mò ń gbọ́ lára ọ lọ nípa ọkọ mi kò jẹ́ kí inú mi dùn. Ó máa ń bà mí nínú jẹ́. Hope no problem. Is everything there's a okay? Problem. Problem? Yes, there's a Kí ló problem. ṣẹlẹ̀? Wo ó ń pè mí lọ́tùn lósì ni pé ọkọ mi ń kó àwọn obìnrin oríṣiríṣi 247 ló fi ń kóbìnrin so kò tiẹ̀ ìfà èmi gan tí bá pè kò ní time fún mi lórí fóònù. Madam, ṣẹ́rí to me, tẹ́ bá ní kẹ́ gbọ́ nǹkan táwọn tó wà nílé tí wọ́n sọ fún yín. Sometimes ó lè jẹ́ frame kan parọ́ fún. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn
tí wọ́n fún yín information nípa ọ̀rọ̀ ọkọ yín ẹ má jẹ́ kí wọ́n da relationship ẹ̀yin àtọkọ yín rú ẹ wò gbàtẹ́ tíjọ́ bẹ̀rẹ̀ kì í ṣe pé ẹ ṣe bẹ̀rẹ̀ o so ẹ má gbọ́ wọ́n ní wọ́n wí wọ́n pé ó máa ń ba relationship jẹ́ ni o so ẹ kì í ṣọmọdé náà ṣe ti understand lóòótọ́ àwa tá a wà ní bíbá yìí kò yí tì fún wa ẹ wò lásìkò tútù ẹ wò bá ṣe máa ń faṣẹ́ téèyàn bá wo ìgbà tó tútù mú níbi tá a wà yìí téèyàn fi ń ṣiṣẹ́ téèyàn fi ń rí owó èèyàn ní ṣáná tó wà nílé mẹ́rin don't you get it so ẹ má jẹ́ kí ọ̀rọ̀ táwọn tó wà nílé yẹn tí wọ́n sọ fún yẹn ẹ má jẹ́ kó fún yín ní bad mind kankan ṣe get me so please mo fọlọ́run bá bẹ̀ yín lóòótọ́ we all know pé kò easy so even bẹ́ẹ̀ ṣe wà yìí sìn gbogbo àwọn tó wà ní táwọn retí ń táwọn ní last night pé màmá náà dáná máa wá catch on pẹ̀lú àtijọ́ àbáyé máa ń ṣe ti understand nísìn so unfortunately àárín yín so mo fi ní pé gbọ́dọ̀ wà báyìí nílé so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ yẹn ẹ má jẹ́ kó board mind yẹn àtọ́. Well, thank you for checking up on me. Well, bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ó ease mind mi ara dẹ̀ dùn mí ara mi dẹ̀ fúyẹ́ fat inú mi dùn wo thank you a máa pàdé jungle lálẹ́. Are you sure? Very very sure. Okay, so someone to pray you are coming. 50%. Mama the mama. Kó tó délé kí la ń fa gan àní kí ló dé gan-an ibo la ń lọ ta kò rọ́kọ̀ o. Funke, my dear, how are you? I'm very fine. Oh, okay. Báwo ni ṣe wà? Fine. Báwo ni ṣe? Everything is fine. Yes. O rí pé mo ránṣẹ́ pè ẹ́. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ sáré dé Nàìjíríà ni. Nigeria? Yes. Ìgbà wo lẹ ti ń ròyìn tẹ́lẹ̀ and why so soon like that? Tó bá gbàgbé ọ̀rọ̀ ọkọ mi Gbọ́láhàn. Bẹ́ẹ̀ni. Mo sọ fún ẹ ṣé ọkọ lọ́rọ̀ mi ni ẹ. Mi ò fi kankan bò fún ẹ. Yes. Recently mo notice pé obìnrin oríṣiríṣi ni wọ́n ń fún mi ní information kò ń gbé kiri pé kò tiẹ̀ fẹ́ stop 24/7 ló ń gbé and tèmi gan bá pè kò ní time fún mi mọ́ bíi ti tẹ́lẹ̀. That's bad. Òun gan kò dẹ̀ mọ̀ pé mo ń bọ̀ wálé. Really? Kò mọ̀ surprise mo fẹ́ fi ṣe fún mi. Ọ̀gá o bó ṣe wọn tí change láti máa treat náà ni. Ọkùnrin kò change o. Okay, oh serious o. Má worry. Èmi á cover yín up. Since they drop later, so má worry, ẹ ní láti worry at all. Yes. Ó ṣe ṣe mo yẹn gbọ́dọ̀ fi ná sórí òrèlé sùn. Bẹ́ẹ̀ni. A lè mọ̀ tó lè ṣẹlẹ̀ lọ́la. Ó bẹ́tà kí n lọ fojú ara mi rí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á wá bá mi ṣọ́ yín lọ, á ṣọ́ yín bọ̀. Ẹ máa bálé láyọ̀. Láyọ̀ ẹ máa padà láyọ̀ àti àlàáfíà. Bó kẹ́ ṣe jẹ́jẹ́ tẹ́ bá dé bẹ̀yẹn o. Ẹ má jà o. No problem. So tí n bá dé, màá rí ẹ. Okay, mo trust yín. Ṣé díẹ̀? No problem. Kó sàbùjà lọ́rùn ọ̀pẹ. Oh, Bímpé. Listen. Sori woman tó rí yẹn, ó ní source gbogbo owó tí mo mọ̀ fún ẹ. Kò dé tó má bá yín jẹ. Whatever tó bá fẹ́, trust me, I will do it. You need to leave this house. Please. Ẹ ò dẹ̀ jọ. Ṣé o mọ ohun tó ń sọ ṣá? Rọ̀rọ̀ òṣìwò ló ń jáde lẹ́nu ẹ̀. Kémi kúrò nínú ilé. Nínú ilé tí mo ti ń gbádùn tẹ́lẹ̀ kókó. Jọ ṣé ìwọ tẹ̀ sọ fún mi pé o níyàwó ni? No, láti jọ́ tèmi àtẹ̀tà àtijọ́ bẹ̀rẹ̀. Ṣé o ever sọ fún mi wípé o níyàwó síbì kan? Wo bí mo ṣe gbà yìí? Ebi ò níbì kankan lọ. Adébí pé mi ò ní bí rè ṣó ti yẹ. Mo ti débi tí máa tẹ̀ bà sí. I am going nowhere. Bímpé, ó ń dùn ló jókòó tí o. Ṣé o fẹ́ rí òun live mi ni? Listen, that woman in question, òun ni source of my income. Gbogbo tí mo ná lé lórí, woman ẹ ló ń send ẹ̀ sí mi for God in heaven sake. Excuse me, please. Jẹ́ ká wọ́n ti gbọ́. Kí ló kẹ́mi pẹ̀lú gbogbo bullshit yẹn? Woman wèrè wo ló ń send owó wèrè sí ẹ? Jẹ́ ká mọ nǹkan tá a ṣe o, please o. No, má bá mi sọ orú ọ̀rọ̀ òṣì yẹn mọ́. Kí ló kẹ́mi pẹ̀lú gbogbo shit yẹn? Ibi tó bá wù ẹ́ kó o ti rówó ẹ̀. Òun gbádùn mi mẹ́. Òun gbádùn mi. O dẹ̀ náwó fún mi. So gbogbo ẹjọ́ òṣì o dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni pé òkè òun ṣe mí lóore ni.
Lọ ṣe ṣe mí láǹfààní ni. Just do it for us. Ṣé Fẹ́mi àti ẹ, just leave the house. I am not going to leave the house. I am going nowhere. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀, òun náà ni àjọba ìdí la máa fi jókòó ẹnu la máa fi sọ. Gbogbo ohun tó bá gbà náà la máa fi fún. Ṣé ó ti yẹ? Ọ̀rọ̀ ní tóbi títí káfọ̀bẹ̀ bu ẹnu yìí náà la máa fi sọ. Kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè tí lè ò lè gbà. Gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀ náà ni. Irú bẹ́ẹ̀ ni mo máa wà. Ó gbà tó ń pariwo kí n tiẹ̀ jáde nísìn. Kí ni kò ṣẹlẹ̀ sóyún inú mi? What time? Are you pregnant? No. Oh, so for me now. Listen. Tell me, who is responsible? Tinubu ni. Ó dà pé ti ya wèrè. Who is responsible? Yeah, we ló pariwo. Who is responsible lórí burúkú ló ń bí mi? Ládùúrú bó ṣe máa ń kì mí mọ́lẹ̀ nínú ilé. Jọ gbogbo nǹkan tó ń rọ sí mi lára yẹn. Ibo lo expect kó máa lọ jàre. We're only cashing for. Lo dẹ̀ máa tó jẹ́ pé tó bá mú mi mọ́lẹ̀ nínú ilé, a lè ṣí ẹ 5, a lè ṣí ẹ 6 àtẹ̀gọ́. Ṣé o expect kí n ní àṣẹ lábẹ́ tó máa ṣẹ́ gbogbo ẹ̀dànù ni? No, ṣé o expect ká ṣẹ́ wà nínú mi tó máa fẹ́ jó gbogbo ẹ̀dànù? You're shouting. I have to shout because of ẹ̀yà mi wẹ̀rẹ̀. I am pregnant for you. That's why you make me feel sílẹ̀. Just name your pride. Joe. Please. Kí ni ìyẹn tí wọ́n ṣe? No, what are you trying to say? So yìí tó máa gbà kó lọ ṣẹ́ oyún inú ẹ̀. Kí mi lọ ṣẹ́ oyún inú mi? Ó dàbẹ̀ ní kò fẹ́ rí wèrè. Wàá ṣe tó pé mò ń bẹ mú kíní ìlẹ́rọ̀. Ló ṣe rò pé kí lọ ṣẹ́ oyún inú mi àbí? Kí lọ ṣẹ́ oyún inú mi? Ìyá lọ́nà náà, ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ tí mo wá yìí, mo fẹ́ kẹ́ ẹ sí. I want to hear from you better. Please, ọ̀sẹ̀ tó kọjá ní oṣù 6 tẹ́ ẹ dá fún mi nígbà tẹ́ fẹ́ yáwó lọ́wọ́ mi. Oṣù 6 yẹn, ó ti due láti last week. Èyí owó mi ò rí, mi ì rí kọ́ yín. So kí ló ṣẹlẹ̀? That's why I'm here. Mo kí bí kan lèmi náà yọ owó yẹn, mo dẹ̀ máa dáwọ́ yẹn padà síbi tí mo ti yọ. So and I need it. Mo need it now. Ẹ jọ̀ọ́, please can you tell me what is going on? I don't understand. Wọlé. Yeah. Ó ní bínú sí mi ni o, my brother. Èmi àti ọkọ mi lájọ ní little misunderstanding and àwọn èèyàn rẹ̀ ti bá wa dá sí, wọ́n ti bá wa parí ẹ̀. But wàá kàn fún mi ní just 2 weeks. Just 2 weeks. Màá fún ẹ ní owó ẹ̀ jọ torí Ọlọ́run. Mama no dona. Misunderstanding yẹn àtọkọ yín. Kò yẹ kó ní ṣe pẹ̀lú owó tọ̀dọ̀ tèmi. Tẹ́ bá ní kẹ́ wò. Ṣé rí owó yìí tí a pè mí bá ní ìjẹ ni. So mi ní wá síbí. Ẹ̀yin náà mọ̀ bí ibi bá ṣe rí. Ẹ mọ̀ pé after 4 hours la fi ń ṣiṣẹ́. Ṣé ti ń sìn? So ti bá ṣe kan 4 hours bá tún lọ bó máa tún lọ ṣe mi 4 hours kò easy. Ṣé to understand point mi? So owó yẹn mo wà in need of it ló fa sábàbí tí mo fi wá síbí. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín nítorí orúkọ Ọlọ́run. Mi ò lè ní sùúrù fún ọ̀sẹ̀ méjì yẹn. So ti ọ̀sẹ̀ kan ni mo lè ní sùúrù ẹ̀. Because owó yẹn ń sìn mo ti wà in need of it like seriously. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín yà lọ́nà náà. Ẹ má jẹ́ kí owó yìí kó dájà láàrin mi àti yín. Ṣé ti gbọ́? So tí mo ní kí wọ́n á rí fún nìyẹn. Good day. Lẹ́ṣin yẹn kò máa lẹ́bi o, ènìyàn ló dẹ́ṣin dóró, lẹ́ṣin bá ya dìgbòlugi lẹ́ṣin yà sáyé. Ìbájẹ́ sì lẹ́ni lẹ́yìn, ìyẹn àpọ̀bọ tó pọ̀. Àdìrọ̀ra, ilé ayé ni wọ́n ń pè bí o. Àdìrọ̀ra ṣẹ́ o, ilé ayé ni wọ́n ń pè bí o. Àdìrọ̀ra ṣẹ́. Ẹ ra ma, ẹ kú jókòó ma, pẹ̀lẹ́ ma. Jọ my dear, báwo ni wọ́n ṣe jẹ́ gangan nílé? Èmi ni ìyàwó kékeré tí Gbọ́láhàn ṣe fẹ́. Okay. Omi ìpè nǹkan tí mò ń gbọ́ òótọ́ ni. That's good. Nice one. Well, mọ́mí ẹ má bínú mọ́. Mo mọ̀ yí pé bí ẹ̀gbọ́n ọkọ mi lè ṣe máa jẹ́. Kó tó di pé a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, kí ni nǹkan tí ẹ fẹ́ jẹ? Kí n tiẹ̀ kọ́kọ́ lọ ṣe kí ẹ náà kí n tó wá ṣe proper introduction. Ò ń béèrè pé kí ni màá jẹ nínú ilé mi? Jẹ́ kí wèrè tó gbé ẹ sílé jẹ́ kó dé, wàá mọ bí mo ṣe jẹ́. Ẹ̀yin ọmọ ẹ̀rọ lárí, ẹ̀yin ọmọ rádaràda.
wọ́n fẹ́ gbalé mọ́ mi lọ́wọ́ kò jọ́ láyé kò jọ́ wọn ò lè gbalé mọ́ mi lọ́wọ́ o láyé èmi gangan lèmi mo sì ti dé nìyẹn kò sẹ́ni tó lè gbalé mi. ẹ̀dùn ìyẹ́rẹ́kọ bá àlàáfíà ṣe lálàáfíà ṣá ṣe gbádùn ṣá. ẹ má bínú ìgbà tí mo kọ́kọ́ dé bíbá ẹ̀ tí mo rí tẹ́ jókòó kalẹ̀ bí mi adágún síbẹ̀ ikán lára àwọn ọ̀yá ọkọ mi ni mo rò wípé máa jẹ́ òun ni mo ṣe fún yín lápọ́nlé bó bẹ́ẹ̀ ṣe wá ń dé tẹ́ ń sọ tẹ́ ń ṣe bíi ẹ ṣé ò ṣe pé ẹ sọ àdírẹ́sì ni ẹ dénú ẹ ní ilé ọkọ yín ọkọ tèmi Bọ́lá hàn ṣé tó bá tiẹ̀ máa wá níyàwó bóyá tó ti níyàwó rí àbí ṣé ẹ̀yin tẹ́ dàbẹ́ yà ṣáì ló máa fẹ́ ni because me understand tẹ́ dàbí ràkúnmí ẹ kò déédéé ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí dọ̀rọ̀ bolẹ̀ ẹ ṣe yàmà ṣé ẹ wà ókè ṣé ẹ gbádùn ṣá ẹ wo ìyẹrẹ kọ tó bá jẹ́ pé ẹ ṣìnà ni abẹ́tà kẹ́ tètè dìde kẹ́ wá gbígbà lọ. ṣó mọ nǹkan mi ò nẹ́jọ́ bẹ́ẹ̀ ro jẹ́ kí ọkọ ẹ dé. ẹ̀yin ìyàwó mi ẹ rí mi ò fẹ́ ìdí ayé ti bá ó yẹ kẹ́ mọ̀ tó gbogbo tó ṣẹlẹ̀ iṣẹ́ ìṣù ni ó dẹ̀ kẹ́ mọ̀ bí ọkọ yín bó ṣe jẹ́ sí mi mi ò fẹ́ wàhálà mi ì fẹ́ yọnu láàrin yín ẹ dákun mo bẹ̀ yín ẹ fi nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ fi yáfe fún mi. bàbá ọkọ mi ṣe fẹ́ gbọ́ èmi ò bínú o mi ò dẹ̀ ń jà àmọ́ ẹ bá mi sọ fún àbúrò yín Gbọ́láhàn owó mi tó wà lọ́wọ́ ẹ̀ gbogbo properties mi pátápátá tó wà lọ́wọ́ ẹ̀ tó ti yẹ yín kó bá mi kó o mo yá owó yẹn ní oṣù 6 náà dẹ̀ fún mi tó ti yẹ yín so oṣù 6 dẹ̀ ti kọjá ń sìn ìgbà tí mo délé gan mo tẹ̀ rí ilé òun gan tó kọ́ òun ló jókòó yìí ilé tó kọ́ ni tó fowó yẹn kọ́ rè so ẹ bá ń sọ fún mo nídìí owó yẹn kó dá owó yẹn padà fún mi ní kíákíá ni. ìyẹrẹ kọ ẹ látẹnumọ́ṣá ṣé nǹkan míì wà nínú ọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n ní téèyàn máa ń dàgbà ó máa ń yógun jà ni kí ló dé tó jẹ́ pé gbàtẹ́ yìí darúgbó lẹ wá bẹ̀rẹ̀ jagunjagun kí ló ṣẹlẹ̀ kí ni problem yín tẹ́lẹ̀ ti bá wa sọ̀rọ̀ wọ́n lè ní pé gbogbo ọ̀rọ̀ yìí ká mọ bá ṣe fẹ́ ṣètò ẹ̀ láàrin ara wa ṣé kò kí ń sú yín ṣé kò kí ń rẹ̀ yín ni àṣà àgbàlagbà yín gan ló yẹ kẹ́ tiẹ̀ máa calm down ẹ̀ dẹ́ pariwo property ẹ̀ jọ ṣe fẹ́ nu ni ṣe fẹ́ jẹ property yẹn ni ṣe lè lọ mí ni àbí kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ kó labalábá sójú yìí. Fèyísára gbọ́ mi gbogbo property tó ń sọ pé yìí jẹ́ kó tọ́ síbẹ̀ náà gbogbo wàhálà yìí mi ò fẹ́ láàrin yín ẹ dákun mo bẹ̀ yín ni Fèyísára so mi ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ ni kò tí ì yé mi gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ní kó tán síbẹ̀ kí a jẹ́ kí èṣù kó bá tiẹ̀ lọ ó ṣàn sọ̀rọ̀ property kí ló dé. bàbá ọkọ mi ohun tó bá ń dunni báyìí òun ló ń pọ̀ jù lọ́rọ̀ ẹni ṣé ẹ rí properties yẹn ó ṣe kókó sí mi torí mo yá owó yẹn ní oṣù 6 náà dẹ̀ fún mi ó dẹ̀ ti kọjá báyìí ẹ bá mi sọ fún èmi ò bá já o kó ṣáàjì kó properties yẹn fún mi. aláṣejù ni gbogbo properties òfò tẹ́ ń pariwo ọ máa fún yín irú yín báyìí lẹ máa kú tán lẹ máa ti ṣe wíìlì lẹ pé tẹ́ bá kú ọkọ sí sínú mọ́tò yín kí ló dé ṣe lè kú pẹ̀lú mọ́tò rẹ̀ a máa fún yín tẹ́ bá dẹ̀ ti fún yín kẹ́ kúrò nínú láìfù wa kẹ́ wá mi gbà lọ ṣe fẹ́ kó property lọ ọ̀run ni tó bá kó gbogbo ẹ̀ fún yín ṣe fẹ́ kó lọ sọ́run ni. ẹjọ́ tó yọ lè ṣàánú mi gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ni màá fún yín ẹjọ́ mo lówó tí mo máa fún yín kí ni àwọn àti mo rẹ́dí àti fún yín ẹjọ́. ẹ̀gbọ́n tán. ó pa wa nàbà wa tọrọ owó ń bí. o ti pariwo ok nǹkan tó fún ẹ nígbà nísìnyí tó yẹ pé àti tiẹ̀ bọ́lẹ̀ nínú mọ́tò gbára tó gbé ẹ bá mi.
Ìjọ kí ni ṣe mí kí ni mo ṣe? Jẹ́jẹ́ mi ni mo máa ń lọ mi ò kí ń fa wàhálà. Bẹ́ẹ̀ ló ṣe sàn. Ó lè ní ẹ́, ó lè olójú kòkòrò. Gbọ́kọ́gbọ́kọ́. Bọ́kùnrin ṣe pọ̀ tó yóò rí ẹni tó máa fẹ́ àfọkọ́lọ́kọ. Ó fi ẹwà, ó fi ń gba oko, ó fi ń gbọ́kọ́ lọ́kọ kiri. Ṣó sì mọ̀ kan tó ṣe ń sìn? Ó ti yé mi báyìí, mo rédí àti jáwọ́. Ó lọ bá gbọ́, mo rédí àti jáwọ́. Ó fẹ́ jẹ́wọ́ àbò fẹ́. Mo fẹ́ jáwọ́ sọ́run ni o. Ó máa jáwọ́ sọ́run ni o. Ọlọ́gbẹ́ni farabalẹ̀, tó bá rán àwa níṣẹ́, tó bá rán wa níṣẹ́ ẹkú, a máa ń pẹ́ nìyẹn. Tá a bá ti pẹ́ nìyẹn, àwa la máa ṣe you understand. But èmi bẹ́ẹ̀ mi ṣe mi ṣe tán kú. Ọlọ́gbẹ́ni, you are going for it. Dákẹ́. And let's be on the mix, baby. Ibi abagungi, shula baso, ẹni tó bá létí. Lẹ́ṣin yẹn kò máa lẹ́bi o. Ènìyàn ló lẹ́ṣin lóró, lẹ́ṣin bá yà di gbòlúgi, gbòlúgi lẹ́ṣin yà sáyé. Ajẹ́bá sílẹ̀ ní lẹ́yìn, yẹn àpọ̀ ọ̀bọ tó pọ̀. Àní rọra, ilé ayé ni wọ́n ń pè bí o. Àní rọra sẹ́ o, ilé ayé ni wọ́n ń pè bí o. Àní rọra sẹ́ o, ilé ayé ni wọ́n ń pè bí o. Àní rọra yé o. Square one, back to the basics so. Square one, we are back to the basics so. And I made a lot of money, son of what you Mario. Son of learning the hard way. I said Mario. Ilé ayé ni wọ́n ń pè bí o. Àní rọra ayé. Ilé ayé ni wọ́n ń pè bí. Ilé ayé ni wọ́n ń pè bí o.